Odùduwà Media. Ẹ̀yin olólùfẹ́ kí lẹ rí sí ẹ mà tún káàbọ̀ sí orí ọ̀tún ètò fún tòní. Èmi náà ni tiyín tí ò parúkọ Dayọ̀ Sugar Porero Aródú Òjígọ̀bí ọmọ wọn lówù òdùrú ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kan ọmọ ògbógbò máa fẹ́ràn ọmọ wọn láwà òṣùlé ọmọ láàgbélùbá àríjẹ àwọ̀láàmọ̀ èmi làfin kan ṣoṣo tó ń bẹ nílé bàbá wo tí ń ṣọ̀gá wo ọmọ bàbá kan omi tútù tí jóni fáì tẹ bá fi pé mò ń parọ́ ẹ̀ try ẹ̀ o àdé máa sọ lẹ́yìn ìsìn anyway orí ètò Kí lẹ rí sí la wà gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe lóòrèkóòrè ètò kan lórí èyí tá a ti jọ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbáwọn èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan láti ilé iṣẹ́ kan pàtàkì ilé iṣẹ́ títakọtabo ń gbóríyìn fún Nuwa Media níbi tá a ti máa ń fọn rere ẹ̀sìn èdè àṣà àti ìṣe Yorùbá pẹ̀lú àwọn iṣẹ́ ìbílẹ̀ wa káléká oko bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa tó ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ̀yin tèmi ìrìn àjò gbé mi fi ń gbọ̀n òǹgbẹ bá gbẹmí ládùúgbò yẹn ni mo bá yà sínú ṣọ́ọ̀bù kan pé ẹ jẹ́ kí n wò bóyá pure water lówó máa ká ní àbómi inú ìgò ní bá ṣàràyè tí mo rí mo bá ní kí n máa lò sàn bí mo ṣe dẹ́gbẹ̀ẹ́ mọ́tò tí mo ní kí n wọnú ọkọ̀ báyìí bá ń gbọ́ Aródú orúkọ yẹn ohun yẹn dùn létí mi lèmi náà bá ní jẹ́ papọ̀ sí kí n dábọ́ ní ẹ̀rọ ọmọ ní ìpínlẹ̀ wọn lè dúró kan náà àwọn fáǹsì nípa ìlú English yẹn nìyẹn ní mi bá ní ẹ̀rọ ọmọ ẹ ṣe ọmọ ẹ kú fẹ́ wa igbá àwọ̀ gbogbo bá ṣàṣùn ìṣàkíra wa and everything went like that bá dẹ̀ ní kí ló sọ pé bọ́dà ẹjọ́ kan lòun má gbé wá fún mi bóyá mo lè bá òun dá sí pé ọ̀rọ̀ yẹn fẹ́ ṣe hàn ní ọkàn mo ní kí ló ṣẹlẹ̀ mo ní ṣe nǹkan tá a lè sọ níbi ni ó ní a lè sọ níbẹ̀ kò ní dáa ká dúró ní oríta báyìí ká má lọ rò pé ẹ̀yin lẹ jẹ mí lówó ọ̀kọ́ jèmi ni mo jẹ yín ní owó ẹja wọnú ọkọ̀ ṣé àwọn mọ́tò tèmi náà nà àwọn mọ́tò mi ò bàjẹ́ ìwọ̀nba epo tí mo ní ṣáàdìgẹ́ mi náà fọ́ọ̀mù dígẹ̀ làbá wọnú mọ́tò làbá palẹ̀ kùdó làbá ṣáwọn ẹ́dìsì làbá tan èsì fẹ́ẹ̀nì ẹ̀ bá ń jọ lọ ókè kí ló ṣẹlẹ̀ wọ́n ní kí n máa gbà wọ́n kí n máa ra wọn kalẹ̀ kẹ̀ mo ní kí ló happen wọ́n ní ṣe lọ́rẹ́ àwọn yẹn kò rí kò sùn ní ọkùnrin ni actually wọ́n ní ló bá wá dé o ló bá wọn lẹ́nu iṣẹ́ pé girlfriend ṣé o wà okay ṣó free lẹ́nu ló ń bá ní òun free ìṣẹ̀lẹ̀ tí ṣàkókò ló ń ṣe ó ní o dẹ̀ sí mi kájọ sáré dé Kòtónú lòun ní Kòtónú láti ibo sí ibo ó ní ìyàn káwọn sọ òun fẹ́ ra mọ́tò ní jàre òun dẹ̀ fẹ́ kó jẹ́ ladies vehicle òun fẹ́ kọ́ ó lọ bá ní òkè kó sì wá lọ kó jẹ́ mẹ́ta tóun tiẹ̀ dé bèbè Kòtónú gbẹ̀yìn pé kó rí àwọn jọ kóra àwọn làwọn bá ṣá iná sí mọ́tò ló bá di yẹ́yẹ́yẹ́ o làwọn bá dé Kòtónú níbo làwọn lọ làwọn bá dọ́gba ibi tó ti ń ta àwọn tó kún bọ mọ́tò bẹ̀rẹ̀ òun bá ń yọwọ́ sí gbá bó ṣe ń yọwọ́ sáwo ló ṣàǹṣe bó ṣe wù ní òkè eléyìí ni òun rò ní tòun pé òun nífẹ̀ẹ́ sí lọ̀rẹ́ òun bá ní ó yá kó sanwó ẹ̀ lọ̀rẹ́ òun bá sanwó ọkọ̀ ǹjẹ́ kọ́dẹ̀ kọ ìwé ẹ̀rí pé ara mọ́tò olóye báyìí lọ̀rẹ́ òun bá ní orúkọ òun ní kọ́kọ́ sí ìwé mọ́tò ló bá ní happen how it take happen kì í ṣe pé à ń fẹ́ra wa ọ̀rẹ́ lásán lájọ́ ń bára wa dá kí wàá ń tòun oore kí lòun ṣe ẹ́ tó fi jóun ló bára lọ̀rẹ́ òun bá ní ìwọ ló bá mú kí ní òun dùn ló bá ní láti bo síbo ó ní ìyẹn ṣá ni orí ìyẹn làwọn wà táwọn bẹ̀rẹ̀ sí ní fáwọn ṣáàtàkù ṣá wípé rárá sẹ̀ kò ní forúkọ òun sí orí mọ́tò yẹn orúkọ ara ẹ̀ ní kó fi sórí ìwé mọ́tò wọ́n bá ṣàkọ ẹ̀rí pa ara mọ́tò lórúkọ ọ̀rẹ́ ẹ̀ ló bá kóra wọn dé ìlú Nàìjíríà lọ̀rẹ́ òun bá wa ọkọ̀ ògùn sí ẹnu ọ̀nà ilé òun ló bá ní àlàyé be calming down ní abala tá a dé o gbọ́dọ̀ sọ kókó ohun tó wà nínú ìwé ìròyìn fóun ẹ̀ lọ̀rẹ́ òun bá ní igbá kan àwọn kò bá ṣàṣùn ìbọn fún ẹni ìbọn fi ṣẹ̀bù fún ẹni ìjọ olè ṣọjọ́ ìbí náà kíní kan bá ṣe gbá kan àgbọn bá ṣe ó lẹ́jọ́ ìṣá làwọn wà títí làwọn fà lọ làwọn fà bọ̀ ìyẹn lẹ́gbọ́n nǹkan bá dá sí pé kí ló ṣe lọ́ba ní bóyá kóun mú ìrìn àjò àwọn láti ìbẹ̀rẹ̀ lóòótọ́ ọ̀rẹ́ kò rí kò sùn làwọn jọ ń ṣe àwọn mọ́ra àwọn nítòótọ́ ó máa ń wá sílé àwọn pé ẹnujọ́ mẹ́ta yìí lóòótọ́ òun ṣàkíyèsí kó máa fẹ́ takú sí ilé níbí kó lọ kò ní lọ aago 10 lù kò ní gbọ̀nà ilé ẹ̀rẹ̀ ní àdúgbò kejì ńbẹ yẹn kò ní lọ láago 10 kò ní lọ láago 11 tipátipá lòun máa fi ilé láago 12 láago 1 òru ń lọ sí ilé ẹ̀ ní ẹ̀gbọ́n bá béèrè lọ́wọ́ ọ̀rẹ́ arábìnrin pé gbọ́ kí ló ṣẹlẹ̀ bá ní òun
òun kàn jẹ́ nìkan tóun nípa mọ́ra ni ilé òun kì í ṣe lébi tóun kàn lè wọ̀ bẹ́ẹ̀ yẹn pé ìyàwó òun máa ń yọ òun lẹ́nu gan ìwọ ní kóun fóbìnrin kóun má lè tì mọ́ ìyàwó òun bóun ṣe fẹ́ kóun tiẹ̀ fọwọ́ gba nídìí kóun tiẹ̀ ló yá káwọn ṣeré oge kí ìyàwó òun máa kájọ́ fóun òun gbá kan pé tóun bá wọnú ilé yẹn bẹ́ni kóun wà ní ọgbà ẹ̀wọ̀n ní oúnjẹ tó òun kọ́ lòun lè jẹ ohun tí ìyàwó òun bá gbé fóun ló máa jẹ gbogbo èèyàn níyàwó òun kà sọ́tà òun ó ṣàkú gbogbo ẹjọ́ ilẹ̀ bá kún ó níyẹn lòun bá béèrè pé kí wàá ń tòun n ò fẹ́ mi kí ló dé tó jẹ́ mi ló máa fi ṣe kí la fẹ́ pé yẹn náà fẹ́ máa fòun ṣe shock absorber ṣé ní kò ṣàlàyé lóyún yẹn òun ò ní kóun ìfẹ́ tóun ní sì ṣe fẹ́ pé òun fẹ́ fẹ́ níyàwó ṣùgbọ́n torí ọ̀fẹ́ ẹ̀ bá wà náà àwọn á ṣe bẹ́ẹ̀ ni orí ọ̀fẹ́ wà alélé ó yá má tún jẹ́ rí ẹni ẹnu ọ̀nà òun mọ́ lóòótọ́ òun ò lọ́kọ̀ òun ò lálé ṣùgbọ́n má kọjá jẹ́ fún òun wá ní wàhálà tán ẹ̀yin tèmi ṣáàyẹn ló gbé wá fún mi pé kí n máa gba òun kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ ìpè ṣé kóun gba mọ́tò kóun dẹ̀ sọ̀rọ̀ dòótọ́ àbí báwo ni kíní kan ẹ̀yin èmi náà gbé wá fún yẹn pé aya mo lòdò but ẹ̀yin ni ọlọ́gbọ̀n nǹkan kí nǹkan tẹ̀ bá rí sí láti sọ fún wa ẹ fi ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí ìtàkùn wa nọ́mbà wa àti email wa gbogbo tẹ̀ ń wò lórí ẹ̀rọ yín you know say ma no dey change my name I still remain yours sincerely Aroju Òjìgọ̀bí àfikànṣe tó ń bẹ nílé bàbá wo tí ń ṣọ̀gá wo ọmọ olówó òdùrọ̀ ọmọ àwọ̀ òṣùlé ọmọ bàbá kan omi tútù ti jó ní àfúnàtí sàdélà ọkùnrin kan try and now you go see say cold water dey burn wẹ́wẹ́ Ọlọ́run ṣọ́ wa ká tún pàdé láyọ̀ àti àlàáfíà nígbà míì ìgbà rẹ̀. Muwa Media.